Ẹ káàsán o, ibi tí a ti ń gbọ́ wa o. Ẹ káàsán ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lọ́sàn-án yìí, kò tiẹ̀ ní pọ̀ rárá. Ọ̀rọ̀ lórí gbogbo nǹkan tó ń lọ náà láti la ìwà lórí ẹ̀. Mo fẹ́ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ọmọ òṣì Jámánì yẹn sọ, Zainab. Èmi tí ẹ̀rí ṣáàtì ẹ̀ ọ̀rọ̀ tí Jagaban tó sọ lèmi fọ́lò pé ó tàwé fún mi. Àná mo ṣe wàá wo ṣáàtì ẹ̀ yẹn. Esabod Zainab ó ń pa irọ́. Kí ló dé tí gbogbo àìsàn kún ara ẹ̀ náà? Ó tún parọ́ mọ́ta rẹ̀, ó ń ṣàbòsí, ó ń ṣe rìkíṣí, gbogbo àìsàn ayé ló kún ara ẹ̀ Zainab. Mo ṣe wo ṣáàtì ẹ̀ lánàá ni. Kí ni gbogbo rọ́bìṣì tó ń sọ yẹn? Ẹ ń pé ewé scammer ni màmá ń tà, ayé ẹ̀ ti bàjẹ́. Ewé scammer ni màmá ń tà lẹ́nu ẹ̀. Ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi jàre. Ẹ má fi ọ̀rọ̀ yìí ṣe pé báyà àsọdùn àbí nǹkan kan àbí èèyàn ṣáìdì èèyàn kan. Nílẹ̀ ayé tá a wà lénìí, kí èèyàn máa ta ọjà kan fún kódà kó jẹ́ pé bí oṣù mẹ́rin ló fi tà á, káwọn èèyàn rẹ̀ máa rajà yẹn kí ọjà ẹ má da. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé àwọn èèyàn ò ní bọ́sìtì àwọn ò ní sọ̀rọ̀? Kọ́ máa wá sọ pé ẹni tó tún ní star tẹ́ pé ìlú mọ́ ni màmá, gbogbo èèyàn ló mọ esabod. A wá máa ta ewé scammer, a máa ta ọjà tí ò da. Àwọn èèyàn ti ní sọ, àwọn èèyàn á ti jáde, wọ́n á ti sọ wà láìtàláì. Kí ló dé tẹ́ fi ráyè òṣì báyìí? Tẹ́tẹ́ ń wá iná sí orí ara yín. Látọjọ́ tí màmá yìí ti ń ta ewé, àwa táwa Nàìjíríà ń bí à ń gbádùn ewé màmá. Gbogbo iṣẹ́ tèmi ti introduce àwọn èèyàn tó ti rà, kò sílẹ̀ tí ò ṣiṣẹ́. Ó já sí wípé Zainab, jẹ́ kán mú ẹ wálé kán wá forí fún ẹ o. Ó dàbíi pé ilé ayé ẹ ti dàrú, ó ti ṣá mánámáná. Ó ní ó ra ìlẹ̀kẹ̀ ọlà, wípé kò iṣẹ́ fún ẹ, irọ́ ńlá ni. Mi ì rẹ́ni tó lo ìlẹ̀kẹ̀ yẹn táyé ò change, mi ì tí ì rí. Dẹ́ ó tún wá parọ́, ó ní ó gbé ora nǹkan, ó ti ń lọ bí èyí ẹ̀ ń sin o. Tó ti ra irinṣẹ́ yẹn, ó dẹ̀ gbé sílé, ó dẹ̀ ń rùn. Ẹ̀yin yẹn máa gbọ́ ibi tó ọmọ olórí burúkú ti ń pa irọ́ o. Ó lóun ra ọjà lọ́wọ́ màmá, ó lọ ọjà yẹn ń rùn. Ìgbà tí òun gbọ́jà yẹn wọlé, òun àtọkọ ń jà, kíní kan. Zainab, irọ́ tó ń pa yìí ó máa lẹ́yìn, Ọlọ́run bá ń gbọ́. Èèyàn máa gbé ọjà kan sílé fún complete èyí ẹ̀, ó dé ẹ̀rùn pa inú ilé, ó lè lọ dá sínú bọ́ọ̀lù kò dànù. Àdẹ́tẹ́ bá dẹ̀ wo pépà yẹn dáadáa gbà tó ṣú ẹ̀, ẹ̀yin tẹ́ wo fídíò ẹ̀ yẹn, ẹ rí i pé pépà yẹn ò jọ pépà, kò jọ nǹkan tẹ́ pé èèyàn ṣe rà, nǹkan tẹ́ pé èèyàn ti rà ti pẹ́. Pépà owó ẹ̀yìn ó jọ pépà nǹkan téèyàn ṣe rà, tó pé ó gbé sínú ilé ni. Ẹ rí i pé pépà yẹn ó máa rough, ó máa rí bákan. Ẹ ń ṣera yín, ẹni ẹ ń ṣèyàn. Ìyá yìí, ewé tó ń tà yẹn ó ti fi gba àwọn èèyàn kalẹ̀. Ẹ má jẹ́ parọ́ tán yìí. Èèyàn tẹ́ ń gbọ́ mi, wàhálà ìtàlẹ̀ kì í ṣe pé mo fi gbé sí màmá ẹ̀ lẹ́yìn. Ó ń pẹ̀lú nǹkan tẹ́mi fi nífẹ̀ẹ́ màmá. Mi lè máa sọ pé nǹkan báyìí ni mo rà lọ́wọ́ màmá o, tó ṣe báyìí, pẹ̀lú àwọn tó tún súnmọ́ mi, pẹ̀lú àwọn tẹ́ pé àtijọ́ wà níbi iṣẹ́ tẹ́ pé wọ́n ra ewé màmá, wọ́n ra ìlẹ̀kẹ̀ ọlà màmá. Nǹkan èmi tí mo ń sọ̀rọ̀ yìí, máa sọ fún yín pé gbogbo nǹkan tí màmá yẹn tà kò sí fèkì ń bẹ̀ o. Ẹ má jẹ́ kí ọmọ olórí burúkú kan, ọmọ òṣì kan, ọmọ táyé ti ṣépè fún, ọmọ táyé ń wò láwòsùkú tó ń wo ara ẹ̀ ní àwòrán ẹ̀rìn kó parọ́ fún yín lórí Facebook. Kí ló ń ṣe yín ná? Nǹkan tí màmá òkè yẹn ń ta ọjà fake, ó ra lé kìíní, ó ra lé kejì, ó dẹ̀ ń tajà fake, ó ra mọ́tò tuntun. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá yìí ò náwó lọ́wọ́ náà. Ṣé àrò pé báyà ọ̀rọ̀ tí màmá yẹn sọ làwọn èèyàn fi ń tẹ̀lé màmá? Irọ́ ńlá, wàhálà irọ́ ńlá ni. Ọ̀rọ̀ wo ni màmá ń sọ téèyàn máa fi tẹ̀lé wọn? Kì í ṣe ọ̀rọ̀ tí màmá ń sọ nìkan làwọn èèyàn fi ń gbádùn ìyá yẹn. Ọjà tí ìyá yẹn ń tà fáwọn èèyàn, ẹni tó náìsàn tó yẹ pé ìyá yẹn ta ewé fún tó heal, ṣé ìyẹn máa gbọ́rọ̀ màmá tí ò ní dìde? Ẹ ń ṣera yín ni.
màmá ò ta ewé scammer rárá mo fi gbogbo ẹnu sọ Ọlọ́run bá ń gbọ́ kò ta ewé scammer. Zainab irọ́ ló máa pa ẹ́, àwọn tó ń sponsor ẹ̀ tó ń fún ẹ lówó ẹ máa tó regret papọ̀. Ṣé gbọ́ kí ló dé tẹ́ fi ń ṣe báyẹn ná? Ìyá ń ta ewé scammer ìyẹn ló tẹ̀ ń bí mi inú. Ó wá gbé síta kìnnìkan ìyẹn lọ bẹ́ẹ̀. Ó wá mú èpè, ó wá gbé èpè kalẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún màmá. Èmi ò bẹ́ẹ̀ ná, mi bẹ́ẹ̀ rojọ́. Ṣé gbogbo èpè tó ṣẹ́ fún màmá yẹn látòkè dé sàlẹ̀ ó ti dà lórí ìyá ẹ̀? Ó mọ̀ pé tí wúrẹ́ bá fo bojú wé ẹ̀yìn ó máa fèpè fẹ́lẹ́pè yìí. Gbogbo èpè tó ṣẹ́ fún màmá yẹn ní ọ̀tọ̀ tó ṣe ṣáàtì yẹn tó bẹ̀rẹ̀ sí dárúkọ tó ṣẹ́ fún màmá yẹn ó ti dà lé ìyá ẹ̀ lórí. Ìyá kídì kò lè wẹ́ lórí ìyá tó bí ẹ lọ́mọ Zainab. Ṣé lè tó wá ṣẹ́ fún àwọn ọmọ ewé tó tún ṣẹ́ fún Tina ọmọ ìyá ó ti dà lé ẹ lórí àti ọkọ ẹ. Ẹ̀yin lẹ ní Zainab ó ti bẹ̀rẹ̀ ó ti gbé èpè yẹn. Oṣù kání lọ́wọ́ ẹ̀ tí mo wò yìí ó yá gbé sórí máa ru kiri. Èpè ẹ ti dà lé ẹ lórí confam ni. Èpè ẹ ti dà lé ẹ lórí. Kí ló dé? Èmi ò lè máa bẹ́ẹ̀ máa ṣe pé kíníkan bọ́ kí ọmọ ìkéré máa sọ orúkọ tó bá yẹn ó dà. Ó bẹ̀rẹ̀ sí ní gbé èèyàn ṣe èpè yẹn ti dà lé fámìlì ẹ lórí. Kí ló ń ṣe yín ná? Kí ló ń ṣe yín ná? Òṣìwò lẹ́ ń ṣe kiri orí Facebook. Òṣìwò lẹ́ ń ṣe kiri orí Facebook. Ẹ rò pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yín sìn inú yín dùn pé wọ́n na màmá. Kéèsì tó wà nílẹ̀ yìí tó bá yá ẹ máa sálẹ̀ ọ̀kọ̀ọ̀kan ni ẹ̀mí yóò gbé. Ìwúkọ́ pé Nàìjíríà gan-an ọ̀rọ̀ yẹn ní nǹkan yẹn ti ṣẹlẹ̀. Nàìjíríà ta wà nílẹ̀ ni ó lọ ẹjọ́ wà ní court ẹ lọ nà mọ́ court ẹni ò lè lọ. Ọlọ́run bá ń gbọ́ Nàìjíríà tàná ó ti yàtọ̀ sí Nàìjíríà tèmi. Ká máa sọ pé outside the country nílùú ẹ lọ́nà ẹ̀mọ́ kọ́ inú yín wá ń dùn. Ẹ̀yin tẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀ ṣé ẹ̀ tí ẹ gbájú iléèwé kọjá ẹ̀ tí ẹ lọ skul rárá ni. Ẹ rò pé ẹ ti ṣe gbé. Ẹ ṣe gbé. Àṣegbé ò sínú eléyìí tẹ́ ṣe yìí. Ìyẹn tí wọ́n sọ àwọn ọmọ ewé ti kó lẹ́yìn ìyá ewé. Ẹ jọ torí Ọlọ́run. Ẹ bá rí owó táwọn àwọn ọmọ ewé ti dá ẹ̀rù á bà yẹn àyà yẹn á já. Ìgbọ́n Nàìjíríà ta wà yìí àwọn èèyàn wọ́n dúró lẹ́yìn màmá yẹn ni. Torí mi ò ríru eléyìí rí bí ṣítì ni mo rí eléyìí sí. Iṣẹ́ rò pé àwọn ọmọ ewé ò lè jà ni. Kò sí pé báyà wọn ò lè jà, wọ́n lè jà. Kò sẹ́ni tí wọ́n gbé ọwọ́ ẹ̀ fún alágbàfọ̀. Kò sí ẹni tí wọ́n gbé ọwọ́ ẹ̀ fún alágbàfọ̀. Kò sẹ́ni tí ò ní wírígàns, kò sẹ́ni tí ò ní wèrè lórí. But bí wọ́n ṣe fi yín lẹ̀ ẹjọ́ ẹ ṣe nǹkan yín tẹ́ ṣe wèrè yín fúnra yín tẹ́ ń ṣe òṣì yín fúnra yín ẹ rí pé àwọn ọmọ ewé ń wò yín. Àwọn ọmọ ewé ń wò yín ni kò sí kí wọ́n fẹ́ máa fìjà ṣe nílùú tó ní òfin. Tó bá yá tọ́rọ̀ bá dé ojú ẹ mọ̀ pé ẹ ti kó bára yín. Ẹ ṣáà gbọ́ nǹkan tí àwọn ọmọ Nàìjíríà bá rí ọ̀rọ̀ tó ti jáde nínú pépà. Tó jáde everywhere. Mo sọ fún yín lọ́jọ́ sí ṣáàtì bí tí mo ṣe lọ́jọ́ ẹ̀ mo ní ẹ̀pọ̀ ìkí màmá yìí ni. Àwọn èèyàn tó mọ màmá yìí mọ́ ọmọ ni. Ẹ gbọ́ nǹkan tí Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ nípa màmá ni. Ibi tẹ́ ẹ rò kọ́ lẹ́ máa bára yín tó bá yá. Tó bá yá ẹ̀mí á fẹ́ bọ́. Gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ rínú yín pé ẹ̀ ní lè sọ̀rọ̀ mọ́. Ẹ̀ ní lè jáde sọ̀rọ̀ mọ́. Gbogbo ya máa ibò ẹni tó rán yín ẹni tó pe ọjọ́ gan pàápàá ó ti regret lọ́wọ́lọ́wọ́ ní sí because ó mọ nǹkan tó wà lẹ́yìn ọ̀rọ̀ nǹkan tẹ́ lọ ṣe yẹn. Ó mọ̀ pé nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde lọ́ọ̀yà á ti sọ fún náà. Lọ́ọ̀yà ẹ̀ á ti sọ fún pé nǹkan tí àwọn ọmọ ìyẹn lọ ṣe yìí wàhálà ni o. Òun gan regret lọ́wọ́. Ẹ̀yin kan tẹ́ lọ ṣe gan ẹ máa gé ka àbámọ̀ ẹ máa gé jẹ tó bá yá ni. Ẹ ní àbámọ̀ kí má ṣe lè ó ló máa gbẹ̀yìn. Because mi ò rí ẹ̀kọ́ tẹ́ ń ṣe rádaràda ń ṣe rédèrèdè ẹ̀ ń ṣe rádaràda ń ṣe rédèrèdè ẹ lọ́nà inú yín wá ń dùn inú yín wá ń dùn ẹ wá ń yọ ẹ wá ń fò sókè wọ́n ti nà ọ́ ṣe gbé wọ́n ṣe ń nàyàn ni wọ́n ṣe ń báyàn jà ni.
ìyá ewé àwọn ọmọ ewé wọ́n pọ̀ bàjẹ́ wọ́n ò lè kúrò lẹ́yìn ìyá yẹn láyé. Kí lẹ fẹ́ fi ìyá jẹ́? Kí lẹ fẹ́ fi bàjẹ́? Kò pa ọmọ ẹni kankan jẹ náà. Nǹkan tó wà lórí Facebook ni ìyá ń gbé jáde tẹ̀dẹ̀ fẹ́ kú sí. Kì í ṣe pé ìyá yìí ó sọ ní ìsìn fúnra rẹ̀. Táná máa gbọ́ pé wọ́n bà orúkọ òun jẹ́, pé èèyàn kan ló ń kówó fún wọn pé ẹ máa bà lágbájá jẹ́ tí ò ní sọ̀rọ̀, ẹ jẹ́ ká fọ̀rọ̀ sí ara wa wò. Gbogbo bọ́n ṣe ń búlì ìyá yẹn kó wá gbọ́ pé èèyàn kan ló wà lẹ́yìn wọn tó ń kówó fún wọn. Tó bá jẹ́ ẹ̀yin náà máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ má yẹ ká máa deceive ara wa. Tó bá jẹ́ ẹ̀yin náà ẹ máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìyá wa sọ̀rọ̀ ní ìsìn nílẹ̀ ìsìn ní ìsò fẹ́ náwó ẹ̀jẹ̀ ṣe bí ibi tọ́lọ̀ tí wàá gbèjà màmá ni pé nínà tẹ́lọ lọ màmá yẹn òun ló wá gbèjà ìyá yẹn lójú tí ní ìsinú yín dùn. Ọlọ́run tún wá fẹ́ gbèjà ìyá yẹn mọ́mọ́ ni because ẹ lè rójú kéèsì ẹ lè rójú tu ẹ tó bá yá ṣó yẹ yín sìn kò jù báyẹn lọ.